Hello, ẹ̀yin tèmi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. A kú bójú ọjọ́ ṣe rí o. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Ọ̀rọ̀ tó ń lọ ní ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Olórí Abímbọ́lá yín náà ni o, ọmọ yín àti àbúrò yín. Mo máa gbé àwọn programs kọ̀ọ̀kan jáde tí ẹ máa bá mi máa dá sí. Ẹ bá mi comment, ẹ bá mi like, ẹ bá mi bọwọ́ lu channel mi. Ẹ bá mi bọwọ́ lu channel mi tẹ́nítẹ́ní. Ẹ bá mi bọ ẹ̀yin náà ní tèmi now. Ẹ bá mi bọwọ́ lu channel mi. Àwọn Yorùbá kan wà tó jẹ́ bí àwọn òwe máa gbé jáde lọ́kànjọ̀kan. Ẹ máa bá mi dá sí. Bí mo máa gbé jáde gẹ́gẹ́ bí ìbéèrè. Ẹ jọ̀wọ́ ẹ dá mi lóhùn. Gbogbo ẹ̀ náà kọ́ ló ṣe yé mi, ṣùgbọ́n mo fẹ́ kí àwọn tó wà níta náà, irú àwọn ọmọ wa náà. A rí pé ìsìn wọn èèyàn lè fi ojú bá ọmọ sọ̀rọ̀ mọ́, wọn ò mọ eye contact. Nínú àwọn àṣà Yorùbá níbi tó dùn dé, àwọn kan tẹ́ pé ẹ nílò láti sọ̀rọ̀ nígbà tí ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ tó ti máa mọ nǹkan tí ẹ̀ ń sọ. Bí òwe ni. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè wọ̀nyẹn. Mo máa gbé wá náà gẹ́gẹ́ bí live program. Ẹ bá mi dá sí. Ẹ show me some love. Show me some love now. Show me some love. Ẹ̀yin náà ní ti tèmi. Ẹ bá mi dá sí. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ yànnàná ẹ̀, ẹ jẹ́ ká. Yorùbá ó gùn gan. Ìwọ̀nba tèmi náà, mi náà fẹ́ kọ́ sí. Ẹ bá mi dá sí o. Òwe mi tàkọ́kọ́ lénìí tí mo fẹ́ béèrè, tí mo fẹ́ kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, àwọn bàbá mi tó jẹ́ pé professors ni wọ́n nínú Yorùbá. Ẹ bá mi dá sí. Ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àǹtí mi, àwọn àbúrò mi náà lè dá sí o. Torí wọ́n ní ìmọ̀ kò pín síbí kan. Tí Yorùbá bá sọ wípé ní ẹkùn kò kí ń jẹ ẹran ìkàsì. Ẹ jọ̀wọ́ kí ni ìkàsì yẹn? Ẹkùn kò ń jẹ ẹran ìkàsì. Òun ni òwe wa ti tòní tí mo fẹ́ kí ẹ bá mi dá sí. Ẹ bá mi dá sí. Mo fẹ́ ẹ bá mi comment. Ẹ bá mi answer yẹn fi sínú comment section fún mi. Kí ni ìkàsì níbẹ̀ yẹn? Ẹ ṣé o. See you. Catch you later.